ó dìgbà tí àwọn aráàlú bá sọ wípé àjẹmọ́ àwọn aráàlú fúnra wọn náà sọ pé ìyà yìí dà àbí ní wọ́n a sọ pé ìyà yìí dà. ìyà yìí dà. bẹ́ẹ̀ ni àwọn aráàlú lọ́nà wo. ó lálùbáríkà. àmín. já padà sí ní tó mọ̀ tá a gbọ́dọ̀ parọ́ wọ́n náà ṣètò ìdìbò londo. bẹ́ẹ̀ ni. ó jáde lórí ayélujára wípé wọ́n ní àwọn kan sọ pé wọ́n fún àwọn ohun rèé o ìmọ̀ bóyá àwọn náà gbọ́. àwọn tiẹ̀ ìyá tiẹ̀ sọ pé àwọn dìbò àwọn ti gbowó àwọn ti gbowó. yóò dáa fún ọ. yeah. àmín. kékeré tó lè sọnù púpọ̀ ló gbà. now bẹ́ẹ̀ ò lẹ́ ṣe gbàdúró owó ntẹ́ wàá sọ pé kẹ́ni yẹn ó lọ ṣe dáadáa bẹ́ẹ̀ bá ṣe pé ìpè yín ò lè mú. ẹ̀yin ará iléeṣẹ́ ń gbọ́ o olóṣèlú ẹni ọ̀gá mi yìí wọ́n ti mọ̀ nípa òṣèlú wọ́n sì tún jẹ́ oníròyìn ọ̀nàrẹ́bù Joshua Kolade Olagunju wọ́n ní bẹ́ẹ̀ bá ṣépè lẹ́yìn tẹ́ ẹ ti gba Ankara bẹ́ẹ̀ bá ṣépè lẹ́yìn ẹ ti gba gàrí bẹ́ẹ̀ bá ṣépè lẹ́yìn ìgbà ẹ ti gba 5,000 wọ́n ní èpè yẹn kò ní lè mú olóṣèlú o kò ní lè mú o ọ̀nà wo ló yẹ kí wọ́n gbà tó jẹ́ right way fún aráàlú. mo sọ pé àwọn tí ó ṣolórí wa inú wa ló ti jáde. bẹ́ẹ̀ni. ẹni ó fẹ́ jáde òun kí ló ṣe you see it's just logical. ìtàn rẹ ni mò ń pa yìí náà. bẹ́ẹ̀ni. ìtàn ìgbà tó fẹsẹ̀ rìn láti ibi tí n fẹ́ dákọ̀ dé Cocoa House tí rẹ̀ tí bó ṣe padà ò sí. káàsà ẹ rántí ti police sàn dùgbẹ́ àmọ́ ọ̀rọ̀ náà ṣúgàjà láàárọ̀ yìí ṣúgàjà ọjọ́ ọ̀rọ̀ máa wà ń gbà mí. ṣé pé kò ṣe nílànà tó mọ̀ ọ́n ṣe àwọn tẹ̀ ń ránṣẹ́ kí ni wọ́n ṣe fáyé ara wọn kó tó di pé ẹni gbogbo ayé àwa àlúrẹ́ o gbà o you can't give what you don't have. but ẹ̀yin olóṣèlú ni torí mo ti kà yín mọ́ wọn báyìí ẹ̀yin lẹ sọ àwọn aráàlú dà bẹ́ẹ̀. lọ́nà ìwo jáde owó lẹ fi ń tákà láàrin ara yẹn tí ó bá lówó lè ṣòṣèlú Nàìjíríà. na àwọn náà fún lówó yẹn o. ó bẹ̀rẹ̀ látòrí àwọn godfathers. àwọn wo náà fún lówó ìbá ń godfather kan lè fà wọ́n kalẹ̀ ni ṣebí ká ń godfather lè you see. àti tíkẹ́ẹ̀tì tí wọ́n rà nínú ẹgbẹ́ òṣèlú. gbogbo yẹn kò síbi tí wọ́n ti káàdì alẹ́ kò síbi kankan tí wọ́n ti káàdì alẹ́ it's quite business kí mo mìíràn is quite business ni pé ẹnìkan fẹ́ gba contract lọ́wọ́ ilé-iṣẹ́ ìjọba ó máa bíìdì and bidding dẹ̀ ní kò sí ní tí wọ́n fi ṣe bidding PR wà lára bidding tó jẹ́ pé is a legal way PR nínú iṣẹ́ là ń ṣe yìí so PR lẹ́ni yẹn náà ń ṣe pé ẹ dákun ẹ rí mi torí ẹni ọba rí wọn fà kalẹ̀. pé òun ó ṣe dáadáa. ẹ rí mi wọn kọ́kọ́ rí ọ̀nà kan tó consider rẹ̀. ntọ́ bá dẹ̀ da omi ẹ̀ síwájú wọn ò fi rí. yóò tẹ̀lẹ̀ tútù so ìyẹn kọ́ là ń sọ tó bá ṣe lọ́dọ̀ àwọn yẹn tán sọ pé àfọ̀ kalẹ̀ nínú ìlú ṣán ti ṣèwádìí pé ṣé n tán fà kalẹ̀ tán ni a ṣe yìí ṣóun ló máa pè wá. ìyá làwọn èèyàn kì í ṣe tó ń fún wa problem náà. iṣẹ́ mẹ́rin gbàǹkówó lẹ ṣe ń gbà tẹ̀ jẹ́ honourable ní 2011 sí 2015. àdúgbò wa tó ń pè ní àdúgbò Akíngbélé tí mò ń gbé ọ̀nà ọbẹ̀ mà burú jáì o ọ̀nà ọbẹ̀ máa ń pààyàn lẹ́kún. ẹ̀gbọ́n mi tí mo wá Ọlọ́run sọ wípé ìwọ ti ṣe sáà méjì jábúrò rẹ náà ò ṣe ìyẹn ẹ̀gbọ́n mi Jẹ̀lélẹ̀ Akínwọlé Adélékè kọ́lọ́n jẹ́ kí nǹkan wọn máa dá sí i tó ń ṣiṣẹ́ tó ń jẹ́ deputy speaker ìgbà tí àdúrà gbà tó kàn mí nínú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fún ẹgbẹ́ táwọn wà ń gbàdàn tó jẹ́ ẹgbẹ́ PDP táwa ti kúrò tàfi dákọ̀d nínú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn táwa náà ṣe fún yín ká ẹ má dìbò fún wa tá a dẹ̀ mọ́ bí tá a bá ṣẹ́ dé lórí ọ̀rọ̀ Akíngbélé yìí wọ́n fi ìbínú sọ̀rọ̀ pé ọ̀nà eruku ó fẹ́ pa yín àdálẹ́ mọ́ fi san kò bẹ̀. wọ́n sọ nínú pé a ti níbi tá a bá dé tá a ti fẹ́ ṣe ńgbẹ́ bá lọ gbé èèyàn tó jẹ́ pé bóyá kò mójú ògún débi pé yóò mọ pàbí nírè iná fi sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn mi ò wá rí bí ọ̀rọ̀ ìbínú mo rí bí ọ̀rọ̀ pèníjà ni
mo wá sọ fọ́lọ́run tó o bá ṣe nǹkan kan fún mi lọ́dún 4 bá ń ṣọ̀nà yìí. Mo wá lọ wo àwọn gazetted budget níbo náà ní kan gbèdé ìlú náà ti allocate ṣòwò ti wà ńlẹ̀ but I discover ìwé ti wà náà so ń gbọ́ ọlọ́wọ́ dẹ̀ tó ṣàánú mi àkọọ́dù lèmi bá wọlé APC ò lè dẹ́gbẹ́ ṣe nílé ìgbìmọ̀ asòfin láì mú àwọn àkọọ́dù mọ́ra tàbí PDP so àwọn àkọọ́dù náà mú mọ́ra so a ní advantage torí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó jẹ́ igbákejì ọmọ olùdarí ilé ńgbà náà àkọọ́dù ni Honourable David Babatunde Ọláníyàn Akọ́rọ́. Bẹ́ẹ̀ni. Opportunities and calculation dẹ̀ ni gbogbo nǹkan wọ́n ti ní ìdí wa èmi náà ní ìdí nǹkan ẹni tí mo nílò ìjọba ló máa ṣe but èmi máa facilitate that is why ọmọ tí ò gbónú tí ò gbọ́kàn bó ló ṣe ránṣẹ́ ọ̀rọ̀ sísọ. Kásá. so agbónú àdẹ̀gbọ́yà a ṣe lọ bá gómìnà pé gómìnà àwọn tí ẹ̀ ń ṣe yìí nínú tí a náà lè dùn sí ni pé ẹ fi tí a náà yìí sí ó ti wà ń bí tẹ́lẹ̀ mo dẹ̀ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọ̀nà yẹn títí dòní wọ́n sì ń tọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ṣe wọ́n ń tọ̀ títí dòní yìí. Tọ́jú ọlọ́dà. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi kan ṣaláìsí kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́ wọn wọ́n ti jẹ́ director ní works kó tó pọ́n di permanent secretary ọmọ ọ̀ṣẹ́yìn ni wọ́n architect Debo Balógun wọ́n wà lára àwọn tó ràn mí lọ́wọ́ gan. Lórí ọ̀nà yẹn. wọ́n mọ̀ tọ́mi sọ́nà ní ibi ó dé ní o àwọn tó ṣiṣẹ́ ìjọba àwa jẹ́ olóṣèlú tó wà ń pò so táwọn bá ti sọ fún mi pé tán ti sùn fẹ́fẹ́ mi mo ti mọ bí sáfẹ́ ń lọ ọ̀nà yẹn wọ́n ń lò lẹ́ni. àsìkò yín náà sì yanjú ẹ̀. gbogbo èèyàn mọ̀ títí dòní ẹ ṣe pásìkò mi èmi gan mo rìn dáadáa ni. àríṣe làríkà. ẹyọkan nìyẹn ní àdúgbò tó ń pè ní ọ̀la ńlá ọ̀gbọ̀ngàn agbájí mo dọ́dọ̀ wọn nígbà tí ìbò fẹ́ parí wọ́n ní ẹdẹ àbí ẹ mọ̀ káàbọ̀ láti jẹ́ yìí ẹ rí ara ẹ̀ alárí yín ẹ tó wá gbà ẹ tó sá lọ mo ní àwọn èsà lọ kí ló dé tẹ̀ wá débi láti jọ mo ní Ọlọ́run bá ń gbọ́ yín mọ̀ pẹ̀lú ìyà ń jẹ yín mo wá sọ fún wọn pé ẹ dìbò fún mi o ẹ dìbò fún mi o ìyà tí ń jẹ yín yóò tán. Kásá. mo ní láàrin ọjọ́ 14 sí 15 ẹ̀tàn náà wọ́n kàn ń rẹ́rìn ni ní ọ̀gbọ̀ngàn ní agbági ní ọ̀la ńlá wọ́n ń gbọ́ mi wọ́n lè pè wọlé báyìí wọ́n ń lo transformer tí a gbé fún wọn nígbà náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ mo ti kúrò lákọọ̀dù tí ẹnjìníà Ṣèyí Mákindé bá ń fowó kún nígbà náà wọ́n ń tan náà dòní wọ́n ń tan náà yẹn títí wọ́n ń gbọ́ yín báyìí. wọ́n lè pè wọlé Sógàjà. wọ́n lè pè wọlé. transformer tó lọ ń jẹ́ kí n gbélẹ̀ fáwọn èèyàn tó ń lò mo ti sọ takíngbélé mi àdúgbò kan wà ní ọ̀nà tabalọ́sọ́nà àpàpà mo ti fẹ́ gbàgbé orí àdúgbò wọn sìn 500 kV la gbé Senator Rasheed Ládọjà ló wá ṣe fún wọn wọ́n ń lò dọ́là ládùúgbò kan tó ń pè ní mákù mo sọ fún wọn mo gbẹ́ bọ́ọ̀lù àkọ́kọ́ kò kàn mí mo gbẹ́ bọ́ọ̀lù èkejì kò kàn mí ibi tá a ti wá ṣe geosurvey tá a ti wá rí omi wá jẹ́ iwájú iléèwé ẹnìkan ó mọ́ dàbí gbàtà ń polówó bẹ̀ẹ́gbẹ́ títì báyìí ló wà àwọn ará mọ́kù ń gbọ́ mi wọ́n mú mi dòní. wọ́n mú omi yín dòní omi amọ́lóló dòní. Kásá. Honourable tó gba ipò lọ́wọ́ mi lẹ́yìn ìgbà tí mo ṣe tán tó ń pè ní Joshua Yebanji omi tí mo ṣe sí àbá wọn náà fàtàwọn gan mú létí tí dòní. ní Honourable president. Joshua Yebanji bọ̀dá mi Àtíkù ẹni tí yóò parọ́ ní ọ̀sán pé ẹlẹ́rìí òun ọ̀nà ṣẹṣẹ káwọn ọlọ́run ni. kí ló dé tẹ́ fẹ́ gbé òṣèlú APC lẹ̀ kí ni wọ́n ṣe fún yín. wọ́n ṣe nǹkan kan fún mi nígbà tí èsè torí oúnjẹ là ń wá ní fẹ́rẹ́fẹ́ Jíbọ́lá lọ́dún 2023 ó mọ bàbá mi pásítọ̀ èmi àti ẹ̀ 5 and 6 ni wá tó bá ní jókòó máa jókòó tèmi náà bá ní dádì ẹ jókòó wọ́n á jókòó APC mo wà mo bá ní dádì ẹ dìbò fún mi o ẹ dìbò fún ẹgbẹ́ mi o bá mi bá ní Akọ́ládé Àkànó torí tí ẹ máa dìbò fún ẹni tí ẹ fà kalẹ̀ torí tí ẹ ní o
màá dìbò fẹ́ni tẹ́ ẹ fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin bẹ́ẹ̀ tí mo mọ̀ pé ní parọ́ fún ọ ní dìbò fún gómìnà rẹ̀ gómìnà tí ń sanwó ìfẹ̀yìntì mi ní ìgbà tó yẹ kí n gbà tí òjòjú mi ó ráre ibi tó wàá fi pa mí ni pé ìgbà tí mo jọ mọ iléègbìmọ̀ aṣòfin ni ìyá mi fẹ̀yìntì gẹ́gẹ́ bí headmistress gbogbo agbára tí mo ní ni mo lò kí n gba gratuity ìyá mi n rí gbà gbogbo agbára tí mo ní ó wá falẹ̀ títí tí gómìnà Ṣèyí Mákindé fi wá dé láì wá déwájú wọn láì bẹ̀bẹ̀ láì kọ́nà wọ́n wá san gratuity ìyá mi. nílànà ìjọba. nílànà ìjọba àwọn òbí mi wá sọ wípé ẹni ó ṣàwọn lóore làwọn ó dóore padà fún. mo wá láwọn àbúrò mi kọ̀ọ̀kan tó wà nílé ìjọba mo pè wọ́n náà jọ bí olóṣèlú ilé mi náà àṣà pè àwọn èèyàn sí bí wọ́n bá báyìí tó jẹ́ ṣiṣẹ́ ìjọba pé ẹ lọ dìbò fún APC ni wọ́n kàn yín mú sí mi ní sùkẹ́ bẹ́ẹ̀ torí pé wọn ò fẹ́ dà mí nígbà wọn ò kú ká ìkànnì wọn láòtí ọmọ mi ní dádì ajá báńkì làwa o mo léwo ní jájá báńkì ó lẹ́ni ó bá fún wa lóúnjẹ lámọ̀ o Ṣèyí ní fún wa lóúnjẹ o wọn láti gé àwọn létí lọ àwọn ògbọ́n kankan bí mo ṣe lùsì dé àpótí mi nù. ojú honorable. mo lùsì dé àpótí mi. ẹ bá mọ sọ débẹ̀ ọ̀hún. nígbà tí èsè rọ. ẹ ta lùsùkè nídìí àpótí. n ta lùsùkè mo ta lùsùkè. ìyẹn tún ju lùsùkè ọmọ àdójú ẹ láàárọ̀ yìí. mo wá wò pé ni ó gba bàbá tó gba ìyá tó gba àwọn àbúrò kí ló kù tí o ti gbà. because bá a ṣe ń bá a lọ yìí pẹ̀lú gbogbo tí. ṣé bẹ́ẹ̀ lẹ́yìn lọ́kàn ni ṣé kí ló dé ẹ fẹ́ yẹrí látàbújá ẹ lẹ́yìn lọ́kàn. ṣé ẹlẹ́yìn lọ́kàn sẹ́mi ò lé mi lọ́kàn ni. ṣé bẹ́ẹ̀ jọ wà ń bẹ̀ ni ẹjọ́ wà lé APC ńgbà náà ni. ẹni ó mọ̀ pọ́n lọ́kàn ló sọ pé mi lọ́kàn so wọ́n kẹ́mi mo wá bọ́ ńgbà náà kẹ́mi lọ́kàn. ẹ ti yẹrí nù. ẹ ò yẹrí o èmi yẹ ó mọ̀ mí. ẹ máa ń dúró náà mo ṣáà wò pé èmi wá sọ fún ọ pé ẹ gallant kí ló dé. mo wá sọ fún ọ pé ìtìjú ni kí n dìbò nulẹ̀ kí n sì ṣubú nulẹ̀ ṣé báwọn tí ó dúró tì mí náà làwọn ò ní dúró tì mí yìí. àpẹẹrẹ wo nìyẹn ló ń filẹ̀. jẹ́ ń fún ọ lápẹẹrẹ ìwọ ló bẹ èmi kan mo bẹ ọmọ mi ní ọ. bẹ́ẹ̀ ni. kí n wá ní mo fẹ́ mọ̀ bọ̀ ní gbogbo ọ̀nà. kó wá sọ fún mi wípé ọ̀gá ẹ mọ̀ wá kí n wá mọ̀ ṣàyàfẹ́ ìwọ̀n tẹ̀ ìfẹ́ tẹ̀ jábẹ̀rẹ̀ ìbéèrè mi o wọ́n ti ń bọ̀ wí. ẹ̀yin aráalé mo lérò pé tàárọ̀ yìí náà à ń rí àwọn ẹ̀kọ́ kan mú bẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú wa ọ̀gá mi bá yọ sí ipò tọ̀gá ń tún padà sọ́dọ̀ olóṣèlú ẹ̀já dojú ọjà ká sẹ́mi mu tá a bá padà dé wọ́n ní àwọn fẹ́ràn ọ̀dọ́ pọ̀ wọ́n fi àwọn ọ̀dọ́ kan hàn wọ́n tó jẹ́ ọmọ Nàìjíríà ibi tá a bá yí ọ̀dọ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí níbo gan la ń tì wọ́n lọ Nàìjíríà